Hello, ẹ̀yin èèyàn mi. Ó ga o. Ẹ kú afẹ́rẹ́ yìí o, ẹ kú àsìkò yìí o. A dẹ̀ kú weekend. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Amen. Àtúgbọ́ tuntun. Tuntun fẹ́lẹ́lẹ́ ní íńtánẹ́ẹ̀tì báyìí báyìí báyìí. Wọ́n ní kábíyèsí ti mú inú àwọn staff ẹ̀, ó ti mú wọn lọ sí, ó ti sún wọn sí court. Bẹ́ẹ̀ nínú àwọn staff tó ń ṣiṣẹ́ ní ààfin. Can you imagine? Wọ́n ní wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ fún olórí Mariam. Gẹ́gẹ́ bó ṣe sọ, allegedly ni o. Bó ṣe sọ, wọ́n ní àwọn staffs yẹn. Ó ní í ṣe pẹ̀lú ìkan laundryman, ìkan kẹ̀dẹ̀rẹ́ ìyẹn gardener. Ṣé gardener ni ó tún máa ń ṣiṣẹ́ míì? Ó ń ṣiṣẹ́ míì yàtọ̀ sí gardener fún àwọn ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe nǹkan, tó bá fẹ́ ṣiṣẹ́ àbí ó fẹ́ ṣe bíi pé wá bá mi palẹ̀ ibí bàyìí mọ́, wá bá mi ṣe kíni, wọ́n ṣáà rí wọn rán iṣẹ́. Àwọn tó ń rán iṣẹ́ ni wọ́n. Àṣé wọ́n ní gẹ́gẹ́ bá ṣe gbọ́, wọ́n ní wọ́n ti sọ pé ọ̀dọ̀ Mariam ni wọ́n ti wá, wọ́n ti ṣe irú nǹkan bẹ́ẹ̀. Wọ́n ṣà confess, àwọn tó confess ni pé bóyá ọ̀dọ̀ Mariam àbí bóyá bá ṣe gbọ́ allegedly kò tí ì yanrantí. Bẹ́ẹ̀ tó jà pé wọ́n fẹ́ fi ọwọ́ bò mọ́lẹ̀ àbí wọ́n fẹ́ fi ọ̀rọ̀ míì bò mọ́lẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí tó bá ṣe ń lọ, wọ́n máa expose ẹ̀ lágbára Kristi. Bẹ́ẹ̀ ni o, ẹ̀yin èèyàn mi bá ṣe gbọ́. Wọ́n ní bọ̀bọ́ yẹn pé ìkan Sunny, ìkan guy that is gardener yẹn pé Sunny ni. Wọ́n ní èkejì tó tún jẹ́ Gbémisọ́lá. Wọ́n ní ìyẹn pé alágbàfọ̀ ni. Bẹ́ẹ̀ wọ́n lálágbàfọ̀ ni. Ìkan jẹ́ Sunny. Wọ́n ní Sunny yẹn kẹ̀dẹ̀rẹ́. Ó máa ń ṣiṣẹ́ fún wọ́n ló ń ṣiṣẹ́ fún Dr. Lizzy. Àwọn ló máa ń ṣiṣẹ́ fún Dr. Lizzy, pé Dr. Lizzy máa ń ran iṣẹ́. Ṣé ẹ mọ irú wọn bẹ́ẹ̀, wọn ò lè fẹ́ wọn kù, wọn ò lè wá wọn tì. Wọ́n máa sáré ṣe, máa sọ pé this boy is lágbájá ó good fún mi. This man tẹ̀mẹ́dù good fún mi. Wàá máa rí rán iṣẹ́. Ẹ dẹ̀ máa bless ẹ, inú wọn máa dùn pé ẹ̀ ń fún wọn ní nǹkan. Wọ́n máa sáré ṣiṣẹ́ kẹ́ báyìí tí sọ wọ́n ti ṣiṣẹ́. Àṣé àwọn ọlọ̀tẹ̀, àwọn ọ̀kà, wọ́n ti ṣọ́ wọn pé wọ́n máa ń jíṣẹ́ fún anybody ní ààfin. Wọ́n dẹ̀ máa fún wọn ní nǹkan. Bẹ́ẹ̀ ni, kò sí nǹkan tó bá dìjú nínú ẹ̀. Bá rẹ̀ ẹni tí mò ń rán iṣẹ́ tó ń bá mi ṣe kíákíá, màá fún ní nǹkan, màá dẹ̀ fà á mọ́ra. Ṣé bí inú wa ṣe rí ni? Tí inú èèyàn bá mọ́, ó máa suspect gbogbo everybody. Bẹ́ẹ̀ tí irú eléyìí tó ti ṣẹlẹ̀ yìí, wọ́n ń kọ́ wa lọ́gbọ́n ni. Wọ́n ń kọ́ èèyàn lọ́gbọ́n láti jẹ́ kó lú ẹ para mọ́, kó lú ẹ tú. Wọ́n ní gbogbo aláǹgbá wọ́n ní ọ̀pọ̀ aláǹgbá sínú délẹ̀ àmọ́ ìtinú ọ̀run. Kẹ́ máa wọlé ayé, a gbọdọ̀ wà careful. Ẹ̀yin èèyàn mi, àlàyé mi ni pé gẹ́gẹ́ bá ṣe gbọ́, wọ́n ní àṣé wọ́n ti rán níṣẹ́ ìbú ìyẹn Sunny tó ṣiṣẹ́ fún Lizzy. Pé Lizzy pé Sunny, wọ́n ní ṣe ni ó mú irun Lizzy. Báwo ló ṣe get irun Lizzy? Before all those things, kì í ṣe kékeré o. Wọ́n ní cousin ni Lizzy, that is Dr. Lizzy. Pé ó mú Lizzy lọ sí ọ̀dọ̀ àwọn tó that is for prayer. Wọ́n ló lọ fún prayer níbì kan. Òun àti cousin ẹ̀ kan ni wọ́n dé bẹ̀. Pé bí cousin bí ẹni tó ń bá ṣe, ẹni tó ń lọ bá láti ṣe bí wòlíì ní kó ṣàdúrà yẹn pé èèyàn wá rí wọn. Pẹ̀lú gbogbo nǹkan tó rí, ó ní Dr. Lizzy pé nǹkan tó ṣẹlẹ̀ ní ààfin níbi tó ti lọ́kọ pé iṣẹ́ ńlá ni. Iṣẹ́ ńlá náà ń ṣe nípa life ẹ̀. Pé wọ́n ti mú aṣọ ẹ̀. Pé tó bá notice pé aṣọ tó wọ̀ ní 3 months ago, pé inú aṣọ yẹn ti gba bọ̀dẹ̀. Pé wọ́n ti cut inú aṣọ yẹn.
pé aṣọ yẹn kẹ̀dẹ̀ rèé pé ibo laṣọ náà wà? Ó ní aṣọ yẹn wà. Ó ní ó notice pé wọ́n cut aṣọ yẹn. Wọ́n ti cut nínú aṣọ yẹn pé ó lè gbé fún laundry kó tó dé. Nígbà tó wọ̀ pé aṣọ yẹn wà, pé ò tí à fura. Ó fura pé bẹ̀tẹ̀ aṣọ yẹn pé wọ́n ti mú aṣọ yẹn lọ sí ilé ibi shrine, that is shrine. Kí ló máa ń pe shrine ní Yorùbá náà? Ibi tí wọ́n ti ń ṣe àwọn ilé ẹbọ, bí ẹbọ, ibi tí wọ́n ti ń ṣe òògùn tọ́tọ́. Shrine ṣá, ilé ẹbọ. Wọ́n ti mú aṣọ yẹn, wọ́n ti hang ẹ̀ síbẹ̀. Wọ́n dẹ̀ dáná sí lábẹ́. So bí aṣọ yẹn, bí ìgbà tó ń yan aṣọ yẹn díẹ̀díẹ̀, heat yan aṣọ yẹn, pé bó ṣe máa gbóná sí aṣọ yẹn ní every time, pé kò ní jẹ́ kí oyún lè dúró sínú Lizzy. Pé ṣe ló máa gbóná ni. Pé tí aṣọ yẹn bá ti ń gbóná, pé bẹ́ẹ̀ ni womb ọ̀tá doctor máa heat. Nígbà tí inú bá ti ń gbóná, báwo lọmọ ṣe fẹ́ dúró? Ó ní bẹ́ẹ̀ náà ṣiṣẹ́ yẹn sí o. Pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n á gba àdúrà o, pé ṣùgbọ́n shrine yẹn pé kán wá lọ. Kán lọ síbẹ̀, pé wọ́n bá aṣọ yẹn bẹ̀. Tí wọ́n bá ti lọ mú aṣọ yẹn kúrò níbi tí wọ́n ti ń fi iná sí abẹ́ aṣọ yẹn. Pé tí wọ́n bá ti lè gba aṣọ yẹn, kán lọ síbẹ̀. Tí wọ́n bá ti lè rí aṣọ yẹn mú, kán jà. Àti irun ẹ̀. Ó ní irun àti fọ́tò ẹ̀ pé wà níbẹ̀. Kán mọ bó ṣe máa lọ síbẹ̀. Oh my God! Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí nìyẹn. Wọ́n dárúkọ pé ẹnìkan ló wá mú. Báyìí ló ṣe mọ̀, àṣírí gbọdọ̀ tú náà. Wọ́n á dé ààfin, wọ́n á sọ fún. Wọ́n ní wọ́n fi kan pé méjì, wọ́n ṣe lọ bá Sunny, torí òun ló máa ń wọ ilé chamber bọ̀bọ́ lady láti máa ránṣẹ́, láti máa ṣe ìwà, láti máa ṣe oríṣìíríṣìí. Ẹ mọ̀ kó ti dẹra lẹ̀ kò fura. A ní kí Ọlọ́run kó ṣàánú fún wa. Lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni tá ò ṣọ́. Ilé ayé yìí kẹjẹgbẹ́ o. Ó gbẹgẹ́ in Jesus. God have mercy. Ó tán o. Wọ́n ní wọ́n ṣe wọ́n mú Sunny. Wọ́n béèrè lọ́wọ́ Sunny. Sunny ní òun kọ́ o. Òun kọ́ o, pé òun àti Gbémisọ́lá ló ṣiṣẹ́ yẹn. Of which laundry man. Àṣé wọ́n jọ connive. Bẹ́ẹ̀ tí irun, òun lòún rí mú irun àti fọ́tò. Bẹ́ẹ̀ tí táṣọ yẹn, kán béèrè lọ́wọ́ Gbémisọ́lá. Wọ́n ṣe mú Sunday o. Ibo ni Gbémisọ́lá, kán tó dé ọ̀dọ̀ Gbémisọ́lá. Wọ́n ní Gbémisọ́lá pé kò wá síbi iṣẹ́. Pé ìyàwó ẹ̀ ṣẹ̀ bímọ. Pé òun á mú wọn lọ sílé Gbémisọ́lá, ìyẹn Sunday. Wọ́n ní wọ́n dé ọ̀dọ̀ Gbémisọ́lá. Pé Gbémisọ́lá ń láti máa sọ pé kán ṣe òun jẹ́jẹ́. Báyìí káàṣà, báyìí káwòdì. Pé kíni lóòótọ́ wọ́n gé aṣọ. Níbo ni wọ́n sọ pé níbo náà gé gbogbo ilé, níbo náà lọ? Wọ́n bá sọ pé shrine yẹn kì í ṣe ilẹ̀ yìí o. Wọ́n ní woman yẹn ti sọ yẹn, woman ìránṣẹ́ Ọlọ́run yẹn, prophetess yẹn. Pé kì í ṣe ilẹ̀ yìí, kó ní Benin City ni. Pé kì í ṣe àdúgbò tó ń gbé, pé Benin ni shrine yẹn wà. Tó bá dẹ̀ ti dé inú Benin, pé ó tún rí ibi tí wọ́n tún máa wọ mọ́tò lọ. Ní village náà, àwọn abúlé Benin wọ̀nyí. Wọ́n ní kíákíá, bishop èèyàn kì í pẹ́ṣẹ̀ náà. Wọ́n ní bí ìyá Lizzy ṣe bẹ̀rẹ̀ sí ní ké leléyìí. Ìyá Lizzy dìde, cousin ẹ̀ dìde, cousin Lizzy dìde, àti Lizzy, àti Sunny, àti Gbémisọ́lá. Ó di bó lọ ìyá mi. Wọ́n bá lọ sí Benin o. Wọ́n dé Benin, wọ́n náà dé shrine. Pé wọ́n mú agent sword àbí kí ló náà ń jẹ́. Wọ́n náà mú dání, agent sword wọ́n náà mú dání. Kí ni wọ́n ti fẹ́ dé ibẹ̀? Pé bẹ́ẹ̀ bá ṣe ń lọ, wọ́n mú ọlọ́pàá méjì dání o. Torí wọn ò lè lọ sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kán má mú. Wọ́n á sì security pẹ̀lú wọn. Ṣé ẹ mọ̀ pé ó risk?
Wọ́n ní before you know it wọ́n tó débẹ̀ pé bọ̀bọ́ yìí ti nu pápá bora, that is babaláwo yẹn pé ó ti sálọ. But wọ́n wá rí àwọn méjì mú. Wọ́n rí àwọn méjì, bóyá bó ṣe rí wọn ló ṣe dúró férége o. But wọ́n rí àwọn méjì tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ ní under bàbá yẹn ní Ṣìrà. Ẹ ǹlẹ́ ńbẹ̀ o, kíní kan lágbájá la béèrè, wọ́n ní ṣé kò dé o, ṣé kò sí? Ni wọ́n wá sọ pé bí ọlọ́pàá ṣe bẹ̀rẹ̀ sí ní, ọlọ́pàá ṣe fẹ́ mú wọn nìyẹn. Ọlọ́pàá ṣe bẹ̀rẹ̀ sí ní mú àwọn méjì nìyẹn, ìyẹn àwọn. Pé nígbà tí ọlọ́pàá tiẹ̀ fi ara wọn hàn pé àwọn láti ibi báyìí láti station báyìí. Pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé kán bẹ̀rẹ̀ sí ní gbogbo ibikíbi, wọ́n ní wọ́n débẹ̀ lóòótọ́. Ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní sọ fún command wọn. Nǹkan báyìí ná bá, nǹkan báyìí ná bá. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, gbogbo yín á kó papọ̀ ni. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣí gbogbo ilẹ̀kùn, wọ́n ní wọ́n débẹ̀ lóòótọ́. Wọ́n rí fọ́tò. Wọ́n ní tí wọ́n bá rí kọ́kọ́rọ́ tó wà ńbẹ̀ tó fi ń ṣí, wọ́n ṣe ń ṣí position níbi tó olúkálùkù. Fún ibi tó ń lẹ fọ́tò olúkálùkù, wọ́n ní kọ́kọ́rọ́ kún bẹ̀ rẹpẹtẹ. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣí. Wọ́n ṣí ti Lizzy. Wọ́n ní wọ́n rí fọ́tò Lizzy ńbẹ̀ gàdàgbà. Wọ́n rí aṣọ tó ń wá lábẹ́ iná tó ń dáná síbẹ̀ ní gbogbo ìgbà tí ibẹ̀ yẹn mú ooru gidi gan tó ń finá. Wọ́n tún rí àti irun àti fọ́tò gbogbo ẹ̀ ṣá. Wọ́n lè má rí bẹ́ẹ̀ tí wọ́n ní aṣọ yẹn wà ńbẹ̀ tó hit gidi gan. Wọ́n ní bọ́n tún ṣe débẹ̀, wọ́n tún wá tí ibòmí pé wọ́n tún rí fọ́tò Queen Naomi àti aṣọ Queen Naomi. Gbogbo nǹkan everything ṣá tó olúkálùkù wà ńbẹ̀. Wọ́n ní many people wà ńbẹ̀ tó jẹ́ pé wọ́n ti wà nínú ìdè láti ìjọ́ torúkọ wọn wà ńbẹ̀. Àwọn tí ò lè bímọ, àwọn tí wọn ò lè lóríṣiríṣi ibi kíbi kan tó bá tán ti bẹ̀ lọ́wọ́ ẹ̀ tí wọ́n gbogbo oríṣiríṣi orúkọ olúkálùkù wà ńbẹ̀. Àfẹ́ni tí Ọlọ́run bá ṣe, tí ìyanu ẹ̀ ṣẹlẹ̀, tí Ọlọ́run ti ẹ̀ wà lókè, tó ń lọ bí ti Lizzy báyìí tó fi lọ rí ti Lizzy. So many people máa ń rí wọn ìmẹ́lẹ́. Wọ́n kàn neglect wọn ní àwọn tó ní kọbi ara sí nǹkan ṣá. But wọ́n ní many people wà ńbẹ̀ tí a dúpẹ́ pé ìgbà tó dé bẹ̀, wọ́n ṣà rí ti Lizzy, wọ́n rí ti Naomi, wọ́n rí gbogbo ẹ̀. Oríṣiríṣi aṣọ ló kún bẹ̀ o. Wọ́n ní bó ṣe fọwọ́ mú àwọn méjì yẹn nìyẹn. Ìyẹn àwọn people yẹn. Wọ́n ṣà destroy nǹkan tó fẹ́ destroy pé bẹ̀tẹ̀ ó yí kù nǹkan ẹyọ kan. Kí wá ní nǹkan náà? Wọ́n ní àfi ọ̀gá wọn yẹn tó sálọ, òun ló lè mọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn. But wọ́n ṣà destroy gbogbo aṣọ, gbogbo fọ́tò wọ́n ṣà mú kúrò ńbẹ̀. But wọ́n tún ní ó yí kù kan pé but ọ̀gá wọn ló lè ṣe yẹn. Pé wọn ò parí program yẹn ní ọjọ́ náà. Wọ́n ṣà ti mú àwọn tó bá ńbẹ̀. Àwọn ọmọọṣẹ́ babaláwo yẹn. Wọ́n ní ṣé rí àwọn méjì Sunny o àti Gbémisọ́lá tó ń ṣiṣẹ́ ní ààfin. Wọ́n ní kábíyèsí ti sue wọn sí court nísìnyí. Wọ́n náà ti sue wọn sí court báyìí. Ṣé rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣá? Wọ́n náà ti sue wọn sí court. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí kì í ṣe kékeré o. Ó ṣe kékeré. Ẹ jẹ́ ká yìí fi mọ́ bẹ́ẹ̀. A tún máa fún yín ní another ìtókù torí ọ̀rọ̀ yìí gùn. So ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí bá share kẹ́ bá wa. Ẹ wá báwo ni wọ́n ṣe ń sọ subscribe kẹ́ bá wa promote ẹ̀. Ẹ̀yin èèyàn wa, in fact ọ̀rọ̀ yìí ó lé kan, ó lé gbà. Kí la ti fẹ́ fi ilé ayé yìí, kí la fẹ́ fi pè? Báwo la ṣe fẹ́ ṣe láyé yìí? Ẹ wo ibi tí èèyàn ò fojú sí, ẹ wo ibi tí èèyàn ò fojú sí tọ́nà ò gbà bẹ̀. Ọlọ́run ṣàánú wa o. Má jẹ́ káwọn ọmọ wa kàgbákò, má jẹ́ kan kàbọ̀. Wọ́n ní Lizzy wá ń sọ pé tí kábíyèsí ò bá wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí, bóyá nǹkan tó máa end marriage òun àti kábíyèsí. Wọ́n ní kíákíá bí kábíyèsí ṣe wá mú ọ̀rọ̀ àwọn méjèèjì yẹn.
Àwọn people yẹn lọ sí court nìyẹn. So nǹkan tó wá ń yà wá lẹ́nu ni pé ṣé táwọn people yẹn nìkan tó bá lọ sí court, what of although tó bá ti ń fún wọn ní àwọn oríṣiríṣi punishment bóyá àwọn tó tún máa mú papọ̀ wọ́n yè pọ̀, ó ti ibi tá ti rí mọ́ nìyẹn. Tá bá dẹ̀ rí àwọn èyí tó kù, à balance yín up. Ẹ ṣé gan-an bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o. Bye.